káàsán sáà ẹ káàsán ẹ̀yin àgbọ̀n mi àbúrò mi
ẹ̀yin ọmọ mi mo kí gbogbo ilé. Nǹkan tá wá ṣe ní báyìí lèmi ni mo mú ọkọ àfẹ́sọ́nà mi wá. So láti ìlú Ọ̀yọ́ ni wọ́n. Ẹ má jọ lẹ̀ o. Ẹnì kejì mi wá, olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi. So mo mú wá fáwọn fámìlì mi léde, ẹ bá mi gbà tó tẹ̀sẹ̀. Mọ́mí dájú gbogbo ẹbí ṣọ́kọ̀ tó ní ẹgbẹ́ òun ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àbúrò ọ̀rọ̀ tí wọ́n sọ orí bó ṣe ṣe bẹ́ẹ̀ o wọn náà wá ṣe ìṣe ìṣe ọmọkùnrin ló fi ń gbé yẹn. wọ́n á fi ìyàwó mi mọ̀lẹ́bí mi ìyàwó mi wọ́n á fi gbogbo ṣàfẹ́sọ́nà tèmi mọ́ ìyàwó mi ni òun ló pè mí láfẹ́sọ́nà mi. ìyàwó mi ni confidence pọ̀. wọ́n á fi wọn ẹ̀yin mọ̀lẹ́bí mi pé ìyàwó mi ẹni fẹ́ níbi ọkàn mi lélẹ̀ ẹ bá mi gbà tọwọ́ tẹsẹ̀. gbogbo ẹbí Abdullahi kí lẹ wí. ọfọwọ́ gbà á wọ́n fi fẹ́ gbà á ọfọlá gbà á wọ́n fi gbogbo ẹ̀ gbà á. ẹbí aláyọ̀ lẹ́bí yìí Adunni, congratulations. You are loved. You are welcome. Tìdùnnú tìdùnnú towó towó tayọ̀tayọ̀ lọ́ fi gbà ẹ́ wọlé. Fẹ́mi tọkàntọkàn, Fẹ́mi taratara, ó ní olólùfẹ́ fẹ́ràn mi láì ṣe tán ó báyìí. A máa lówó lọ́wọ́, a máa kọ́lé mọ́lé, a máa bímọ lémọ̀, a máa ṣayọ̀ máyọ̀, a máa ṣọlá mọ́lá, ká ṣàmúfẹ́ Elédùmarè ṣẹ láì ṣe tán. Olóye. Ọ̀tún bàbá lọ́jà gbogbo iṣẹ́ àjínà. So ọmọ bíbí ìlú Ẹ̀gbá ilé. Bíbí ìlú Ẹ̀gbá. Lágọ̀ òjò mi. Ayinde ẹ̀yìn lójú mi. Ní tí mo fi ibi tí mo lọ ti ṣe pàdé nì. Ẹ̀mí fúnra mi wọ́n dá ní ká ìlú ẹ̀gbẹ́ mi. Aago méjìlá lọ́kọ̀ mi ló fẹ́ wọ́n dá tó méjì. Bàbá dé pọ̀ padà. Ó bá tán ti bẹ̀rẹ̀ àìsílẹ̀ lọ. Nítorí Yorùbá bọ̀ apá tó wà lórí ìjókòó. Wọ́n ní ìgbà tí ojú ń pọ́n eégún. Àwọn oníbàárà. Kó lọ́rọ̀ ẹ̀. Èmi ni bàbá Ayinde. Gẹ́gẹ́ bí bàbá rẹ̀ nínú ọmọ ìyá. Ọlọ́run wà lórí ọmọ ìgbà lẹ́yìn. Èmi ni Latif Adébóyè, Secretary gbogbo Òṣì local government. Ẹni Èkó náà fún arábàdà. Ó lè jẹ́ ọmọ Ẹ̀gbá gbígbà yìí ní àrílẹ́sẹ̀ nígbà. Bí nǹkan sọ pé ọ̀rẹ́ lèmi àti àtijọ́ ọmọ ọ̀yà nítorí àtijọ́ tó tábà ti jọ pé ọ̀rẹ́ tó ń sọ̀rọ̀ ọgbọ̀dún tàbí máa sọ ìṣó tí bá délé wọn mo débẹ̀ náà ẹni tí ẹ̀gbọ́n bá mọ̀ tó bá ti mọ̀ mọ́yàn àbúrò bá ti mọ̀ mọ́yàn tọ́mọ bá ti mọ̀ mọ́yàn tíyàwó bá ti mọ̀ mọ́yàn kí ló tún kù àtijọ́ wọn so bí nǹkan sọ pé ọ̀rẹ́ mi mọ́ àti di ọmọ ọ̀yà. gbogbo ẹ̀yẹ bí orúkọ tèmi ni Kazeem Akọ́láwọlé, ọ̀rẹ́ bí ọmọ ìyá sí ọkọ ìyàwó lè mú. ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi ni wọ́n pé ìròyìn wọn ní 100% pé ìwà gidi ni wọ́n ní sí gbogbo ẹbí pátá so mo rẹ̀ pé ìyàwó àtàwọn olóyìn ìfọ̀kànbalẹ̀ 100 ni. Àmín. Orúkọ mi ni Abdulgani Àjọṣe, ọmọ àwọn orílẹ̀ mi o. Àwọn alágbà wọn lálejò tó ń tajà ní Àwa kan wà ní fún mi. ìgbẹ́lá fúyàwó ní ìfẹ́ yọkọ̀ o. Méjì, mẹ́ta, mẹ́rin lẹ́ẹ̀kan náà. àti ọlọ́wọ́n bá fọlùbáyé bá forí sí. Ó yẹ bọ́mọ Àwórì ìbátalẹ̀ èèwọ̀ lẹ́jọ́ yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ òní. Alhamdulillah. Ẹ má jà mú ọmọ ní lóru. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ló jẹ́ sílẹ̀ ọ̀rọ̀ wa àjọdàgbà ni but nígbà tó tó stage kan everybody dey part. Ẹni ọ̀rẹ́ ajẹ́
ọ̀rẹ́ la jẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa dẹ̀ tájì gan pé fẹ́yàwó náà kò ṣẹ̀yìn wa wọ́n dẹ̀ gbàdúrà lágbára Ọlọ́run abíwọ̀sùn abíwálẹ̀. Àmín. Ẹ kú jókòó wa, ẹ kú jókòó sẹ́yìn. Àbúrò Ayinde ni mo jẹ́. Àbúrò. Ọlọ́wọ́ àfi àgbọ̀ gbà. Àmín. Wọ́n ní ọmọ ìyá Adunni. Ọmọ ìyá Adunni o. Wọ́n ní kíkú má pa. Kíkú má pa ọmọ ìyá mi ṣe ọmọ ìyá Adunni. Bẹ́ẹ̀ni, bàbá mi jọ wọ àwọn tó jókòó ìbáwọn ẹ̀ṣọ́ ìtìrí gbogbo wọn má ṣàwọn ní ìsún wọn bàbá yín rèé o àwọn bàbá yín wọn jókòó yìí lórí Ọlọ́run èṣù ni ó sì láàrin àmì tó bá nìkan tó fẹ́ dùn ọ̀lọ́pọ̀ má bọ̀ pọ̀ ẹ̀jà pé wọn bójú orí fóònù báyìí báyìí mo rí dájú. Orúkọ tèmi ni Mrs. Kubra Tẹ̀lẹ́yẹmí. Mo jẹ́ àbúrò bàbá ìyàwó. Adúpẹ́ fún ọjọ́ ìgbà ìwà mẹ́ta tó kú lápá ẹ̀jẹ̀ kọ́ ní fún àkọ́dá mi. Òun la kọ́dá o. Òun la kọ́dá o. Ní èlò òun la èrè mọ́. Bóyá òun la kọ́dá o. Òun la kọ́dá o. Bí ẹlẹ́dọ̀ òun rẹ̀. Òun ọlẹ́ṣẹ̀, òun máa ń Pẹ̀lú aláìlórí ìkàrí. Sallallahu alaihi wasallam. Orúkọ tèmi ni Yàyà Adéwòkè Ṣókò. Mo jẹ́ gẹ́gẹ́ bí bàbá ìyàwó. Olórí ẹbí bàbá. Olórí ẹbí káfà. Gẹ́gẹ́ bí bàbá ìyàwó. Ẹ ṣé mo dúpẹ́ gan-an níbi ètò. Àbúrò dáàdì ẹ̀ ni mo jẹ́. So gbogbo nǹkan tá a ṣe lé nìkan lọ́ọ́ bá wa fi èrè sí. Nǹkan pàtàkì ẹ̀ jùlọ ni kí nǹkan kan máa ṣe kọ́ bá wa tọ́jú ẹ̀. Ẹ̀rí wọ́n gbé oríṣiríṣi ohun mèremère wá nínú báskìtì yìí mo rí bisikíìtì ń bẹ̀ mọ́mì òyòyò dádì òyòyò àwọn ọmọ aláyọ̀ àwọn ọmọ alálùbáríkà tẹ́ ẹ máa bí tẹ́ ẹ máa ṣe ìyá bàbá káàbọ̀ ọmọ kú ilé fún Ọlọ́run á pèsè fún yín. Àmín. Ṣe tí wọ́n rí ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn Ayinde àti Adunni iṣẹ́ àlà ẹ̀ ní yàgàn owó Àmín. ẹ̀ ní yàgàn ọmọ Àmín. ẹ̀ ní yàgàn ohun rere. Àmín. Wọ́n tún gbé pineapple wá ọ̀pẹ̀ òyìnbó ẹ̀rí orí ìdíjókòó tún ládé lórí Adunni adé orí ẹ̀ kò ní ṣíbọ́. Àmín. wàá rí ìdíjókòó nínú. Àmín. ṣẹ̀rí ìrèké tún wà ń bẹ̀ wọ́n ní bí náà ń jó igi tó ń jó ọ̀pẹ ó máa ń bọ̀wọ̀ fún rèké ni ọwọ́ Ọlọ́run á wà lára ẹ̀yin méjèèjì. Àmín. Wọ́n tún gbé àgbọn wá kò sẹ́ni tó mọ bí omi ṣe wọnú àgbọn. Ayinde àti Adunni àṣírí yín kò ní tún fọ́mọ aráyé rí. Àmín. ṣe tún wá rí wọ́támẹ́lọ̀ wà ń bẹ̀ téèyàn bá jẹ wọ́támẹ́lọ̀ odidi kan tán kí ló máa ṣẹlẹ̀. Ó máa gbé ayọ̀ bámúbámú ẹ máa ní ànító àti àníṣẹ́kù. Àmín. Insha Allah ẹ̀wọ̀n wọ́n tún gbé ọsàn wá nǹkan aládùn ní ọsàn mo fẹ́ kí àwọn méjèèjì kí wọ́n ṣeré abẹ́ igi òrombó báyìí. Ibẹ̀ la gbé ṣeré wa. Wọ́n ní inú wa dùn Ara wa yá lábẹ́ igi òrombó. òkè àwọn kan ṣiṣẹ́ fídíò lábẹ́ igi Òrombó. Ibẹ̀ la gbé ṣeré wa. inú wa dùn. Ara wa yá lábẹ́ igi òrombó. Adunni àti Ayinde inú yín á dùn kalẹ̀. Àmín. Kíkorò ní wà rí. Àmín. Ní àpapọ̀ èso ayé yín kò ní rẹ̀ dànù. Àmín. Ẹ jẹ́ kí gbogbo àwa tí a wá wà ní ìpéjọpọ̀ yìí ká nawọ́ ayọ̀ sí àwọn méjèèjì ká ṣe àdúrà fún wọn tinútinú tọkàntọkàn mo ní bẹ́ẹ̀ tí wí ló máa rí.